mọ́tò eré wá méré ta méré. Gbogbo mọ́tò yìí start kẹjọ. Mọ́tò mẹ́rin lọ kọ́kọ́ start eré abánikúrò mẹ́rin. Orí àtẹ́bọ́rí fún ọ̀tá méré wọ́n tún agbọ́nlẹ̀. Ẹ̀gbọ́n kọ́kọ́ tó ṣẹlẹ̀. Gbogbo àwọn ìyàtọ̀ ṣòro lọ́jọ́ sọ́lá tó wọ̀ṣọ́ fún yẹn. Wọ́n ta gbogbo pátápátá tí ọtí ìrànlọ́ aláàsì yẹn. Gbogbo àtọ́ náà pátápátá lọ wọ́n ti wú. Ọ̀tún náà wọ́n fi kí ní wọn láì ṣe ẹ̀bù àtẹ̀rọ̀. Báyìí. Ọmọ Yorùbá wọ́n tó na àwọn ìyá ẹfun yẹn àwọn ìyá ẹfun yẹn àbí kílẹ̀ kó wọn. ìyá aláwo. Àwọn ìyá wo funfun yẹn gbogbo wọn pátápátá lọ wọ́n wú. Ní ẹ̀rọ kankan. Ìgbésùnmọ̀ orúkọ tó tranga ni òun náà tranga àwọn gbọ́n báyìí ti gbádùn. Kò lè sọ̀rọ̀ gbogbo wọn ṣe àwọn ti mọ́ ti mú lóhùn. Ta ni? Òdìbò ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ gbogbo tó gáàsì president ní wàtà náà ni. Agbára wà nìyẹn. Àánú ọmọ akọ̀ṣe yọ̀ pọ̀sipọ̀ tó ó bọ́ lọ́wọ́. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ọlọ́run aṣọ yìí. Kò sí wàhálà anytime tó bá ti ráyè. Olùkọ́ náà ẹ̀bọ̀ ní kí ìrántí rẹ̀ mú mi. Ẹ máa tọ́jú ara yín. Wọ́n ní wàhálà ṣì wà àdàgbò wàhálà tó fẹ́ wà. Wọ́n fara bọ̀ lálẹ́ nàbá àárọ̀ kò ní yà. Náà ṣe ètò dáadáa. Báyìí ṣe bílẹ̀ kan sí ọ́fíìsì wà, bílẹ̀ kan fún wa. Kò sí wàhálà tó bá ti tọ́jú ara yín dáadáa. Bílẹ̀ kan tó fún wa. Ok, ẹ jẹ́ ń ṣe fídíò kọ̀.